concerning the video I posted that I said I am going live now concerning that video. I don't know the name of this guy. Let me make sure John, what is his name? Boboton, so because I see that one. Ojo, what is his name? Ojo Jan Kinikan Ibadan. It's a more but I know when I do the video, I'm going to tag him. Good morning, everybody. I'm sorry to have taken your time this morning, right? And this video, I'm still going to tag all my ogas, all my elders in the movie industry, both Tampan. I'm going to send this. Let me see, Said Balogun. Yeah, all the ogas in the movie industry, not only in Tampa, both ANTP and ambassador, movie ambassador, or whatever they are. Everybody have to listen to this. I'm going to make this video I'm doing. Please help me make it viral. Let it go viral. Let me, what's the name? Best of Nollywood. Please let it go viral, because enough of all this rubbish these guys are doing. Here, because they're just rubbishing this great they're just rubbishing this great association of ours. Good morning once again. I'm so pained. I'm so angry. I'm angry so much. I'm so angry. Yeah, I'm so angry so much. Right? Please help me share. 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 Please help me share. I will appreciate it more. More people can still join us. Help me share. Right? The video I tag concerning what happened at a movie shooting location, where that guy called himself a director, lambasting and dragging a colleague of his, an actor on the ground, a female actor, even have the guts to tell her that he was going to deflate all her tires, and he even have the guts to took her phone from her and was pushing her. In the first instance, what is Nigeria becoming? What is Nigeria becoming? Let me hold on the industry which I belong to, which I am proud to be part of them. What is Nigeria becoming? How can a man be doing such a thing to a woman? Ọlọ́run ọba tó bá jẹ́ ìlú tí mo wà ní, tàbí abroad ní bọ̀bọ́ yìí, wàá lọ life imprisonment wàá lọ. Fún nǹkan tó ṣe fún gẹ̀yẹn, fún Biola Fowóṣeré. And Biola herself have the God to come out and say skit ni. Skit orí burúkú wo lẹ̀ ń ṣe. Biola wọ́n tí mo pè tèmi àti ẹjọ́ sọ̀rọ̀ tó sọ pé gbogbo èèyàn ti ń pè ẹ́ all round, wọ́n ti ń bẹ̀. So gbogbo àwọn tó ti wo fídíò yẹn gbà tó gbé síta, ẹ wá sọ wọ́n di nuisance. Gbogbo àwọn tó ń pity ẹ Biola tí wọ́n go against nǹkan tí bọ̀bọ́ yìí ṣe, ẹ wá ń pè wọ́n ní idiot tàbí kí ló ń bẹ̀. The fact remains that you come out and you say, we are sorry, o wọ́n ti bẹ̀ mí, o wọ́n ti bá wa parí ẹ̀ o.
after tó bọ́ síta tó sọ wípé it's a skit, nǹkan kàn ń ṣe skit ní skit òṣì orí burúkú wo ni gbogbo yín lẹ sọ pé ń ṣe irú òṣì wo lẹ ń pa most of you kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gba àwẹ̀ tán ni ẹ ṣẹ̀ṣẹ̀ gba àwẹ̀ tán ni wàláì gbogbo yín tẹ parọ́ pé skit ní ládàá gbogbo àwẹ̀ tẹ gbà ẹ̀ nírí gbà lọ́dọ̀ Ọlọ́run nítorí ẹ sọ gbogbo wa donírọ́ ni now what kind of rubbish is that? Call a spade a spade. Irú yín tẹ wá ń parọ́ pé skit ní so tọmọ yín bá jalè nínú ilé ẹ máa bò àbí tọmọ yín bá gbé nǹkan tí kò ń ṣe tiẹ̀ wálé ẹ faṣọ bò lórí irú rubbish wo nìyẹn ọmọ ṣe nǹkan burúkú tí ò da and I saw ẹ gbé sórí social media everybody were complaining about it ẹ̀yin wá bọ́ta ẹ̀ ń sọ pé skit ni lẹ́yìn tí wọ́n Biola fowó ṣeré ẹ̀wá tómi tó ṣẹ̀ sí tèmi àti ẹjọ́ sọ̀rọ̀ tó dẹ̀ sọ fún mi pé ẹ má bínú mà ó ti rán gbogbo àwọn èèyàn kó bẹ̀ mí ó ti ní káwọn everybody bẹ̀ mí tèmi dẹ̀ ti get in touch pẹ̀lú àwọn elders àwọn bàbá àwọn ìyá wa nínú industry tí mo ti report show yẹn àwọn talẹ̀ wá ń sọdọ̀ nírọ́ ìkan wa tó ní èjì lọ́tún lọ́sì tó kọlà tó péré ẹ̀ lọ́mọ Ìbàdàn ìwọ náà wá bọ́ta òní skit ni fi gbogbo àwẹ̀ tó gbà àwẹ̀ 30 days tó lọ o gbọ́dọ̀ lọ gbogbo àwẹ̀ 30 days tó gbà tán ìwọ Òjó Ìbàdàn whatever tó néjì tó kọlà tó máa ń ṣe comedy yẹn fi sọ fún Ọlọ́run wípé tó bá jẹ́rọ̀ ló pa pé skit ni kó má gbà kankan nínú ládàá gbogbo àwẹ̀ 30 days tó gbà irú róòṣì wo lẹ́ ń pa kí ni ìdọ̀rẹ́ network yẹn ló ń ṣe bó ṣe ń ṣe kí ni róòṣì tẹ wá ń pa tẹ wá sọ àwọn èèyàn di nuisance nǹkan míì yí lórí yín ni àbí kí ni nǹkan tó kan gbogbo wa ẹ̀yin ní kọ́kọ́ lẹ dọ̀tí ara yín kò ń ṣe ẹ̀yin tẹ wà ní location yẹn nìkan lẹ dọ̀tí ẹ dọ̀tí gbogbo association ẹ dọ̀tí gbogbo artist káàkiri Nàìjíríà àti káàkiri àgbáyé ni lẹ́tí dọ̀tí wà náà nítorí ìbàjẹ́ èèyàn kan nínú association ìbàjẹ́ gbogbo association yẹn ni kí ló dé àwọn ọ̀gá wa dẹ̀ ń try president wa ń try Mr. Latin try láti pé kí discipline wà kí lóbìnrin ò bá ṣe fún ẹ the first instance ẹ pé sóko ẹni kó wá ṣíralẹ̀ ó lè sọ fún un pé òun máa ṣíralẹ̀ òun ò lè ṣíralẹ̀ òun ò lè ṣe róòlù tó máa ṣíralẹ̀ olórí lẹ́ni kò ń wá ṣe tí ò bá ti tẹ́yìn lọ́rùn ẹ̀ gbowó yín ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí dàgà àwọn ìyá kan náà wà ń bẹ̀ wọ́n ní ó ṣe ni nàá kíni ìkan náà tún gbọ́yàn sókè wọ́n bá ní kó òun ó ṣe náà ni láyé ìgbà tẹ́ ń ṣerú rò lórí burúkú ìyálẹ̀ avenue ojú ẹlẹ́gba láti máa lọ́ mọ́ àwọn ọmọ obìnrin tó máa ṣe and they will pay them nígbà tó dẹ̀ lóhun ò lè ṣe èwo ní gbogbo wàhálà ẹ wá ṣe tán ẹ wá ń bọ́ síta pé skit ni kò ní dáa fún gbogbo yín àdàbí tó bá jẹ́ skit lẹ ṣe tó bá jẹ́ skit lẹ ṣe tẹ́ fi wá sọ gbogbo wa di nuisance tẹ́ sọ wá di idiot ẹ wá ń bọ́ síta ẹ sọ pé skit lẹ ṣe ẹ̀yin èèyàn sorry for my words jàre what kind of rubbish ẹ̀ dẹ̀ ń sọ wá donírọ̀ ẹ̀ ń sọ wá di idiot ẹ̀ ń pe gbogbo wa ní nuisance yẹn ní kíkẹ́ ibo náà ti rí gbogbo yín tó kó yín sínú industry náà kò sí discipline kò sí respect kò sí nǹkan kan mọ́ nínú industry yẹn ẹ̀ kàn ń ṣe gbogbo òṣì tó wù yín ṣá àwọn àgbàlagbà kan náà àbẹ̀ wọ́n sọ pé wàá ṣíralẹ̀ ni nítorí pé ìwọ náà ló fáìn jù nítorí náà ṣe ní owó àṣerò yẹn ẹ̀yin ò ṣe mọ́mọ́ yín jáde kó wá wọ swimming trunk lórí sẹ́ẹ̀tì sí pọ́pílìkì ẹ̀ ṣe mọ́mọ́ yín jáde kó wá wò ẹ̀ ṣe ní kọ́ fọmọ yín ní ròlò lóṣó àbẹ́yìn ò náwọn ọmọ tó fáìn ni ṣé tipa ni ó dẹ̀ ń gba fóònù lọ́wọ́ òun ṣe tí Ọpẹ́yẹmí Ayọ̀lá tẹ bá ní kó ṣe tó lóhun ò ṣe tí Ìyábọ̀ Òjó tẹ bá ní kó ṣe tó lóhun ò ṣe tí Tóyìn tẹ bá ní kó ṣe tó lóhun ò ṣe irú nǹkan tẹ ṣe fún Bíọ́lá yẹn máa ṣe fún ṣe máa ṣe fún wọn let's call a spade a spade kí ló dé àwọn àgbààgbà kan nínú industry yìí gan ẹ lè sọ̀rọ̀ ẹ máa fi ọwọ́ pa àwọn ọmọ yìí lórí pẹ̀lú owó òṣì tó ń ṣe tí kan méjì bá ti ṣe nínú wọn tẹ́ bá ti lé wọn dànù lé wọn sígbó tó fi ń dẹ̀ ti wà yìí pé kò sí onítíátà kan kò sí association onítíátà kan tó gbọ́dọ̀ gba anybody tẹ́ bá ti lé from one association tó fi yẹn ti wà láàrin ẹ̀yin àtàwọn association tó kù gbogbo orú nǹkan báyìí ò ní máa ṣẹlẹ̀ náà oníkálukú á sit right tó bá jẹ́ pé ẹ̀ ń ṣe criminal background check àwọn èèyàn kan tó join ní group yín kan tó di pé ẹ máa sọ wọ́n doctor wọ́n máa lọ sí state meeting lọ sí general meeting national meeting ni gbogbo orú eléyìí ò ní ṣẹlẹ̀ now this is the time tá gbọ́dọ̀ sanitize association yìí it's not a good thing now kí ni nǹkan tó dé now ẹ̀dẹ̀ ń jẹ́ kójú máa ti rú àwa ìyàwó á jìyà lórí iṣẹ́ yìí now
gbogbo àwọn ọ̀gá wa ló mọ̀ pa àjìyà gidi lórí iṣẹ́ yìí ni. À ń kẹ́kù, à ń ru ẹ̀kú, à ń fọṣọ fáwọn ọ̀gá. Bí ṣiṣẹ́ dàgbà tó ìtìbára àwọn ọ̀gá mi, àwọn Yínká Quadri, àwọn ọ̀gá Bello, àwọn Jídé Kòsọ́kọ́, wọn ò bí mi dá, mo máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kí wọ́n ni. Mo máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kí wọ́n ni. Nínú gbogbo àwọn tí mo dẹ̀ ń sọ̀rọ̀ yìí, kò sí tó bí mi lọ́mọ nu wọn, wọ́n gbà mí lábúrò ni. Mo bá sì kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kí wọ́n ni. Wọn ò bí mi dá. Kí ló wá dé? Kò sẹ́ni tó ní kẹ́ respect wọn, but respect association yìí. Because by you not respecting this association, ń kó dọ̀tí bá wa ta jìyà iṣẹ́ yìí. Nítorí gbogbo yín ò jìyà iṣẹ́ yìí, jìyà iṣẹ́ yìí. Kò sí ìtọ́ máa gbé sórí stage fún yín kẹ́ wá ṣe stage tẹ́lẹ̀ ṣe. Ẹ máa fọ́nbù òṣì ni 360 lẹ máa ṣe lórí stage ń bẹ̀. Ẹ mọ stage positioning, ẹ mọ stage movement, ẹ mọ nǹkankan. Kámẹ́rà yìí náà fi train ní gbogbo yẹn ṣàfẹ́ disturb ọ̀sán gan. Ìwọ sọ pé ìwọ director. Ìwọ director, ta ló yanrú ẹ ní director? Ọ̀gá wo ló kọ́ ẹ níṣẹ́ director? Ṣé irú ìwà tọ́gẹ̀ ń wù nígbà tó ń kọ́ ẹ níṣẹ́ director? Báyọ̀ àbí kí ìwọ ọmọ tó wọ blue tó ń ti obìnrin láyà, tó ń gba, tó ń fẹ̀gbẹ́ tì, tó ló máa jó táyà, ó máa gba fóònù ọwọ́ ẹ̀. Ẹ wá ṣe gbogbo eléyìí tán. Gbogbo èèyàn ń pìtì wọ Bíọ́lá, gbogbo èèyàn ń ṣàdúrà fún ẹ pé èébú tó bú ẹ yẹn ó fi rán Ọlọ́run létí ni. Nǹkan tó sọ sí ẹ yẹn, ó ní bí gbogbo wọn ṣe ń ṣolóṣó tán fi ń kọ́lé tán fi ń ra mọ́tò ilé ẹ̀ tó kọ́dà. Lẹ́nu wọ Báyọ̀ àbí kí náà porúkọ ẹ̀. This is rubbish now. I wá sọ gbogbo ẹ̀tàn, gbogbo yín wá ń bọ́ta ní kọ̀ǹpẹ̀ ń sọ pé skit ni. Ṣebí lẹ́yìn tẹ́ ń bọ́ta tẹ́ ń sọ pé skit ni. Àǹtí Tóyìn aṣẹ́wó tó re universe. Ṣé báwọn náà ṣì ń bá lady yẹn sọ̀rọ̀? Another video came out after that. Ṣé bá ṣì ń bá sọ̀rọ̀ tí wọ́n ń bẹ̀ wípé kó má bínú, gbogbo èèyàn ṣàti bẹ̀. Ìyá kan wà ń bẹ̀, wọ́n bí Ọ̀yọ́ náà pè ẹ́, whatever they call you. Ìwọ ń sọ pé ó ṣàtìtú ẹ, gbogbo èèyàn sì ti bá ọ sọ, ó ṣàtìtú ẹ. Wọ́n lè ṣerú ẹ̀ fún ọmọ tí wọ́n bí. Ṣán lè ṣerú ẹ̀ fún ọmọ ẹ̀. Ò ní fúnjà, ò ní lọ síbi tọkùnrin ti ṣe, tó ti sọrú ẹ̀ sọmọ ẹ̀, tó ti ṣe ọmọ ẹ̀ bẹ́ẹ̀ yẹn kó lọ jà. Kí ni nǹkan tó dé ná? Kí ni nǹkan tó dé ná? Ẹ̀dẹ̀ ń jẹ́ kójú máa ti àwa ta jìyà iṣẹ́ yẹn ń jẹ́ kójú máa ti wá. Tó bá ń sọ̀rọ̀ tí ò bá ń ṣe wípé wọ́n ti mọ̀yàn káàkiri àgbáyé, ìgbà míì gbèyàn á lè fẹ́ fọwọ́ bojú níbi tó bá ti ń sọ̀rọ̀ ìwà burúkú tá à ń wù nínú industry yẹn. Discipline wà, but ẹ follow discipline. Tó bá dẹ̀ apply discipline sẹ́yìn kọ̀ọ̀kan, ẹ bọ́ síta, ẹ náà èètì yín, ẹ náà ń gbèjè èèyàn kan ni, ẹ náà èètì yín. Àrùn ojú tí kò ń ṣàrùn mú, tí gbogbo wa fojú rí. Ẹ wá bọ̀tẹ̀ ní skit orí burúkú wo ní location. Àwọn public ilẹ̀ lè parọ́ yẹn fún ẹ, lè parọ́ fáwọn àtàwà nínú iṣẹ́ yẹn náà. Skit orí burúkú wo, gbogbo most of you tẹ́ ń bọ́ta tẹ́ ní skit, ẹ ní Muslim ní ẹlẹ́ṣẹ̀ṣẹ̀ gbàwẹ̀ ní ẹ gbàwẹ̀ 30 days. Ìrọ̀lẹ́ wá fi parí ẹ̀, ṣẹ́rù pé máa rí ládẹ́ ẹ̀gbà lọ́dọ̀ Ọlọ́run ni. Ẹ dẹ̀ wá ń jẹ́ kó máa wo àwa ta bọ́ta tá à ń jà fún nǹkan tó ṣẹlẹ̀, indiscipline tó ṣẹlẹ̀. Tá à ń jà fún, ẹ jẹ́ kó máa wò wá bí idiot, bí nuisance. Kí ló dé? What kind of rubbish is all this in this industry? Dẹ̀ jẹ́ kí ṣe àwọn àgbààgbà industry, àwọn tó wà at the head of the association. Dẹ̀ jẹ́ kí ṣe wọ́n fùnà. Dẹ̀ jẹ́ kó ṣeé ṣe. Dẹ̀ jẹ́ kó ṣeé ṣe. Disciplinary committee wà, tó bá mú ìwọ ọmọ Báyọ̀ yìí sìn, tó fà èdè wájú wọn, ẹ sọ pé wọ́n ń gbèjà, ó lè lọ wọ́n ń gbèjà obìnrin torí pé ó dẹ̀ mọ̀ pé nǹkan tó ṣe is an eyesore. It's an eyesore. It's exposed to the public, to the world. Ọmọye bí tí fídíò yẹn ti go viral ni. Ó ti wà lórí YouTube, ó ti go viral all over the world. Àwọn èèyàn dẹ̀ ń kọ́mẹ́ǹtì ẹ wá padà bọ̀ ẹni skit ni. Wọ́n ti parí ẹ o, ó ti wá bẹ̀ mí o, àwọn èèyàn ti bẹ̀ mí, wọ́n ti dá sí. Ìwọ Bíọ́lá fowó ṣeré, nǹkan tó jẹ́ kó sọ nìyẹn. Kò ń ṣe kó sọ wá di nuisance. Ṣebí nǹkan tó sọ fún mi nìyẹn láàrin èmi ìwọ àtọlọ́run. Orí bẹ́ẹ̀dì ni mo ti wà yìí, mi tí fomi sẹ́nu láàárọ̀, mi tí mẹ́sẹ̀ mi bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì yìí láàárọ̀ yìí. Láàrin èmi ìwọ àti Ọlọ́run àti àwẹ̀ 30 days tó ló gbà or 25 days Bíọ́lá fowó ṣeré. That was what you told me when I was talking to you on phone yesterday. You said that ẹ má bínú mà, ó ti rán gbogbo àwọn èèyàn bẹ̀ mí, ṣáà má worry, ẹ jẹ́ ká fi sọ pé skit, mo ní skit orí burúkú wo. Ó ti rán àwọn èèyàn wá bẹ́ẹ̀, ó ti rán àwọn èèyàn wá bẹ́ẹ̀. That is the best thing you people should say. Ẹ dẹ̀ máa purọ́ òṣì, ẹ mọ̀ pé rúrọ́ tẹ pa yìí ó lè ṣe àkóbá fún yín àbí fáwọn ọmọ yín.
ẹ̀dẹ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbà wẹ̀ tán ẹ ṣẹ̀ṣẹ̀ kúrò nínú oṣù ó ẹ tẹ̀sí wà ń bẹ̀ ìjọ́ ò lẹ ṣì ṣe kí náà lọ́ ń ṣe tán bá parí àwẹ̀ wọn ìjẹ́jọ́ lẹ ṣì ṣe ládàá ẹ ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ sí jáde fún yín ni ẹ̀dẹ̀ fi eléyìí ẹ̀dẹ̀ fi bà á jẹ́ ẹ fi bà ládàá yín jẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àwẹ̀ tẹ́lẹ̀ ẹ̀gbà ẹ̀dẹ̀ ń ṣèṣekúṣe irú rubbish wo leléyìí ẹ̀rọ àwọn èèyàn bá yín sọ̀rọ̀ ni tẹ́ bá ti ṣe wọ́n fọwọ́ pa yín lórí wọ́n á ṣe ní nke ṣe blessing ò ṣe tó yìí tẹ̀yìn ṣe ní location yìí tẹ́ everybody rí ẹ wo bí gbogbo ẹgbẹ́ ṣe bá wí. kí ni gbogbo rubbish yìí ná indiscipline burúkú wọn ò dẹ̀ lè bá yín sọ́nà ẹ máa tutọ́ sókè ẹ máa bẹ̀rẹ̀ sí ní máa bú wọn ni èyí tó bá bí da nínú yín tí wọ́n bá bí da lẹ́yìn tẹ́ bá wo fídíò yìí kẹ́ sọ̀sọ́kùsọ nípa mi tí wọ́n bá bí da nínú yín kẹ́ sọ ìsọkúsọ nípa mi. àwa ní respect to the call ni even àwọn tí mo jù lọ tí mo jù yálàyà wọn lọ gan tí mo mọ̀ pé mo jù wọn lọ mo ń respect wọn nínú association yẹn ilé ayé àfọwọ́bà fílẹ̀ ẹjọ́ kan lèèyàn máa díjú ní òní ìlàmọ́ kí láyé jẹ́ ká respect ara wa ká respect ọmọdé ká respect àgbàlagbà àwọn àgbàlagbà kan tún wà ńbẹ̀ náà wọ́n ń fẹ́ bàbú kọ́bọ̀ lójú wọ́n ń pè ní sílè kan fáwọn èèyàn wọ́n ń parọ́ òṣì ẹ̀yìn ìdọ́jì burúkú ìwọ ló fàyìn jù ìwọ náà lọ sì lè ṣe ìkan tún gbọ́yàn sókè irú èmi yìí ń sìn ṣèbémi náà wọ́n ní ń síra alẹ̀ ń sì ń síra mi sílẹ̀ rọ́bìṣì tí ò ṣe gbọ́ létí dandan ni kó ṣì rẹ̀ sílẹ̀ irú sítórì òṣìwò lẹ́ ń kọ tó lórí tí wọ́n sun mi trọ́ǹkì ẹ̀dẹ̀ ń promote culture náà nìyẹn ẹ̀ ń promote culture àwọn tó ṣe simple yẹn wọn ẹ̀ lè contest irú sí yẹn èó olórí ọba nílẹ̀ Yorùbá ó ń wọ swimming trunk níbo lẹ ti rí culture náà lẹ́dẹ̀ ń promote ẹ ti dojú iṣẹ́ ẹ ti dá bolẹ̀ ẹ dojú iṣẹ́ bolẹ̀ gbogbo àwa tá wà ń lo òyìnbó ẹ̀rù ń bà wá láti ẹ̀ ti lè fọwọ́ sọ̀yà wípé oní tíátà ni wá and most of us abroad our discipline gan jù iná even àwọn tó ń join association yìí labroad wọ́n wà discipline yẹ̀yìn tẹ̀ wà ní Nàìjíríà lọ ẹ̀dẹ̀ bá gbogbo ẹ̀ jẹ́ gbogbo àwọn tó ti ń jìyà iṣẹ́ yìí látọdún mọ́dún ẹ̀ tí ẹ̀ jẹ́ kán lẹ́nu ọ̀rọ̀ débi tán máa rérè iṣẹ́ yìí jẹ ẹ fi ìwà yín ìwà burúkú yín irọ́ pípa yín ìrìn òṣì yín ẹ fi bà iṣẹ́ jẹ́ fún fáwọn tó kù kí ló dé ó dùn mí fẹ́yìn tẹ́ ń parọ́ ẹ̀yin tẹ́ wà ní location yẹn tẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ dẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ wá bọ́ sí gbangba ayé tẹ́ ń parọ́ gbangba ayé náà lọ́lọ́run ti máa dójú tì yín nítorí ẹ dójú ti gbogbo àwọn tó wo fídíò yẹn tínú wọn ò dẹ̀ dùn sí tán dẹ̀ ń complain about that video ẹ ṣé o gbogbo àgbáyé o ẹ ṣé o gbogbo ọ̀rọ̀ yín tẹ́ sọ lórí fídíò àwọn nǹkan tí director wá ṣe yìí o wọ́n ti parí ẹ̀ fún wọn ó ti bẹ̀bẹ̀ o àwọn àgbàlagbà ti bá wọn dá sí ẹ ṣé period nǹkan tẹ́ máa sọ nìyẹn and the sleeping dog will continue to sleep nǹkan tẹ́ máa sọ nìyẹn kò ń ṣe kẹ́ bọ́ta kẹ́ wá máa parọ́ kẹ́ máa múnú bíyàn ẹ jáde ẹ̀yin bíi mẹ́ta jáde lánàá ẹ sọ eléyìí tí ó pe rẹ̀ ní kinní kan òjò ìbàdàn whatever you call yourself ìwọ náà bọ́ síta ìwọ náà tún sọ muslim dẹ̀ ní ẹ́ ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ gba àwẹ̀ tán ìwọ Bíọ́lá Fowóṣeré náà muslim ló pera ẹ ó ṣẹ̀ṣẹ̀ gba àwẹ̀ tán ẹ dẹ̀ ń parọ́ gbogbo yín kóra yín jọ fídíò tẹ wò yẹn o skit ni o à ń ṣe skit ni gbogbo yín and 90% ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́ ti kóra yín jọ tẹ́ ń sọ pé skit ni gbogbo yín ṣẹ̀ṣẹ̀ gbàwẹ̀ tán ni kí lẹ̀ ń febi para yín fún tẹ́lẹ̀ ń gbàwẹ̀ kí lẹ̀ ń febi para yín fún ẹ gbàwẹ̀ tán immediately tẹ́ gbàwẹ̀ tán irọ́ ńlá lẹ tún pa ẹ wá sọ àwọn ará ayé àwọn public àwọn fans yín ẹ wá sọ wọ́n di nuisance irú rubbish òṣìwò nìyẹn kí ló dé àkínwíbẹ̀ ká kú síbẹ̀ dáwọ́. ẹ bọ́ síta kẹ́ sọ̀rọ̀ sí mi ẹ jẹ́ tó ní tútù Ọlọ́run ọba mi ní jẹ́ kó gbẹ ẹ jẹ́ tó ní tútù kíkọ́nu yín bọ́ síta kó sọ̀rọ̀ sí mi òjò apá bàtà pa jọ̀wọ̀njọ̀wọ̀n etí ẹ̀ kò sí respect mọ́ kò sí anything mọ́ kò sí discipline mọ́ ẹ kàn ń ṣe rubbish tó wù yín ní káyọ̀ ti ṣẹ́ kù o in age ìwọ ọmọ tó péré ń báyọ̀ yẹn ọmọ Bíọ́lá yẹn máa jù ẹ lọ in age
tí ò bá tiẹ̀ wájú ẹ̀ lọ yìí ní ìdí nǹkan tó ṣe fún wọn lè ṣe fún ìyàwó tó bá jẹ́ pé o ti níyàwó nítorí gbogbo yín ẹ̀ ń dòdò kẹ́ tó pọn mi. Tó bá jẹ́ pé o ti níyàwó nǹkan tó ṣe fún yẹn ìyàwó ẹ̀ lè lọ bí iṣẹ́ kó dé kó wá complain pọ́kùnrin kan ṣe bẹ́ẹ̀ fún un. What are you going to do to that man? What are you going to do? Biola yẹn wá fall and when you are butter it was a skit orí burúkú wo. Ìwọ ò pè mí àdàbí tèmi àti òbájọ sọ̀rọ̀ lórí fóònù tó bá sọ fún mi pé ẹ má bínú mà gbogbo àwọn èèyàn wọ́n ti ń pè wọ́n ti ń bẹ̀ wọ́n ti ṣe kinní after yẹn lẹ tún wá bọ́ síta lẹ wá ń sọ pé lẹ wá ń sọ rubbish. Kí ló dé? Ẹ dẹ̀ sọ gbogbo àwọn èèyàn èyí táwọn èèyàn fi ní máa láàánú yín nìyẹn. So bó ṣe pé skit yẹn gbogbo àdúrà táwọn èèyàn ṣe fún ẹ Bíọ́lá Ọlọ́run ti withdraw ẹ padà. Kí ló dé? Tẹ́lẹ̀ sáwọn èèyàn di nuisance. Call a spade a spade. Call a spade a spade. Ẹ má sọ àwọn èèyàn di nuisance. Gbogbo àwọn èèyàn bọ́ síta wọ́n ń gbèjẹ wọ́n ń jà fún ẹ because they know you are on your right. Ẹ dẹ̀ wá ń bọ́ síta ẹ̀yìn tó bọ́ síta tó ní skit ni ẹ̀yìn náà ló tún sunkún lórí sẹ́ẹ̀tì táǹtì tó yin aṣẹ́wó tó re yunifásitì tó ń bẹ̀ àtìyá tó pèrè ẹ̀ níyà ọ̀yọ́ tó ní ẹ sì ti tó ẹ ná ó sì ti tó ìwọ náà sì náà ṣe jù ìyá or what do you call yourself? Wọ́n lè ṣerú ẹ̀ fún ẹ nǹkan tó ń ṣe fún yẹn àbọ̀n lè ṣe fún ọmọ ẹ. Kí ló dé? Ta máa rò tọrọ lẹ̀ ta máa gbẹ̀gbẹ̀ nǹkan tó ba Nàìjíríà jẹ́ tó ń rùn Nàìjíríà tó ba gbogbo ẹ̀jẹ̀ náà nìyẹn. Ọmọ yín kò ṣàgbàfọ̀ ń káṣọ wálé irú wọ ìyá tó ń sọ bẹ́ẹ̀ ń sìn àti irú gbogbo yín tẹ bọ́ síta tẹ ní skìtì ni tọmọ yín bá lọ ṣe nǹkan kan níta tó jalè níta tó mú nǹkan tí ò ń ṣe tiẹ̀ wálé ẹ máa tì má bẹ bẹ́ẹ̀dì ni ẹ máa fọwọ́ bò mọ́lẹ̀ ni. Tọmọ yín bá lọ pèèyàn kan lẹ́kún níta tẹ̀dẹ̀ mọ̀ pé nǹkan tọmọ yín ṣe ò dáa tó bá ti wọlé báyìí ẹ máa flare up ẹ máa gbèjà ẹ ni. Is it good? Is it good? Ṣé rẹ̀ yin ọlá? Ṣé robi tẹ́ ẹ̀ ń lọ tẹ́ ẹ̀ dé rí tẹ́ ẹ̀ mọ̀? Kí ló dé? Ẹnu ń sì lára oníkèémù wa àbí báwo náà ṣe máa ń sọ. Káwọn ọ̀gá wa wá nǹkan ṣe sí o nítorí àti kẹran mérò this industry have to be sanitized seriously have to be sanitized seriously ẹni tí ò bá lè tẹ̀ lófin ẹgbẹ́ kó fork out kúrò nínú ẹgbẹ́ fún wa. Kọ́ má ṣẹgbẹ́ yẹn di rádaràda gbogbo ẹnu ló ń kùn wá àwọn blogger orí Facebook àwọn onífracas orí Facebook wọ́n ti gbọ́rọ̀ wa wọ àárín wọn wọ́n á sọ̀sọ́kúsọ sí wa àwa náà la máa lọ máa bẹ ẹgbẹ́ jẹ́ lọ́dọ̀ àwọn onífracas orí Facebook wọ́n á bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ nǹkan tó bá sọ téèyàn kan nu wa bá ṣẹ̀ gbogbo ẹgbẹ́ náà máa bú. Àwọn olórí ẹgbẹ́ yẹn ó tiẹ̀ ti yá sẹ́nu àwọn blogger orí Facebook wọ́n máa sọ̀rọ̀ burúkú sí wọn wọ́n máa sọ̀rọ̀ burúkú sí wọn tí àbá lọ ṣẹ̀ dọ́dọ̀ wọ́n ṣe máa sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sáwọn ọ̀gá wa àwọn bàbá wa àwọn ìyá wa nínú industry. Ìgbà yẹn àwa bọ̀tà sọ pé a fẹ́ gbèjà wọn àwa kọ́ ọmọ kinní kankan ló ń mú pọ́npọ́ báyẹ̀ àwa la fẹ́ jà fẹ́ gbèjà wọn nígbà tó jáwa náà la lọ́ ń forí kọ́rọ̀ wá fún wọn. Wọ́n ní ọmọ àtìrò tó lọ ra bàtà wálé ọ̀rọ̀ ló fẹ́ fi gbọ́ fún ìyá àti bàbá ẹ̀ ṣe báwa náà ni àdẹ̀ṣẹ́ ìkara wa kí ni ilé ayé jẹ́ ilé ayé ilé asán àdẹ̀ṣọ́ wà tá máa wù nílé ayé. Ẹ wá bọ́ sí tẹ̀ ń parọ́ òṣì skìtì ni ẹ fi ìwọ bàbá tó kọlà tó níwọ̀ Òjó Ìbàdàn whatever you call yourself tó ní open teeth ní eyín yẹn gbé kùránì tán fi dá ẹ sáyé kùránì tó gbẹ́kẹ̀lé fi búra sí pé skìtì ni fi búra sí Bíọ́lá fowó ṣeré olóòṣẹ̀ṣẹ̀ gbàwẹ̀ tán Muslim ní ẹ torí mo mọ̀ pé ó máa ń